أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونستهديه ونتوب إليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبد الله ورسوله اللهم صل وسلم وبارك عليه وعلى آله وصحابه وجميع من تبع سنته وسلك مسلكه إلى يوم الدين. أما بعد أيها الإخوة في الله السلام عليكم ورحمة الله تعالى وبركاته. أما بعد فإن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد رسول الله وشر الأمور محدثاتها فإن كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. gbogbo jama adúpẹ́ fọ́lọ́run atọrọ ìkẹ́ Ọlọ́run àti ìgẹ́ Ọlọ́run fún aṣáájú wa ọ̀gá wa anabi wa Muhammad. ìkẹ́ Ọlọ́run àti ìgẹ́ Ọlọ́run tí a tọrọ fún anabi Ọlọ́run jẹ́ ọba ara ilé ẹ̀ kó bá àwọn sàhábà rẹ̀ kó wá bá gbogbo àwọn tó bá tẹ̀lé wọn pẹ̀lú dáadáa k'Ọlọ́run jẹ́ ọkàn àwa náà k'Ọlọ́run ṣe àwa náà lẹ́ni rí iṣẹ́ rí ìwà rí ọ̀rọ̀ rí ìrìn rí Ọlọ́run kó fi rọ̀ wá lọ́rùn k'Ọlọ́run wá ṣe wá lẹ́ni rí. adẹ̀bẹ́lẹ̀ wọn bọ́ bá àríkẹ́ọ́lá pẹ̀lú orúkọ rẹ̀ tó dáa jùlọ àti àwọn ìròyìn rẹ̀ tó ga jùlọ gbogbo àwọn tí ó wà lẹ́yìn tiwa náà ìkẹ́gẹ́ yìí Ọlọ́run jẹ́ ọkàn àwọn náà báwọn náà bá wà lórí dáadáa àti déédéé kó máa lọ bẹ́ẹ̀ ti dọjọ́ ẹ̀san. lẹ́yìn náà èyí tí í ṣe òdodo ọ̀rọ̀ òní tírà Ọlọ́run ìmọ̀nà tí òní dàrú láéláé òní sunna nabi wa Muhammad sallallahu alayhi wa sallam. lẹ́yìn méjèèjì ni gbogbo ntí a bá pè lẹ́sìn tí ó bá ti lẹ́rìí inú tírà Ọlọ́run àbí kò lẹ́rìí inú sunna nabi wa Muhammad sallallahu ta'ala alayhi wa sallam ohun tí ṣẹ̀ríà Islam pẹ̀lú ẹ̀ òun ni bídà. gbogbo bídà wa ni ànú ni gbogbo ànú wa ni kò síbi tí ó rìsọ́ọ̀tì sí àfinà Ọlọ́run ọba àlekèọ́lá abẹ́ Ọlọ́run pẹ̀lú orúkọ rẹ̀ tó dáa jùlọ àti àwọn ìròyìn rẹ̀ tó ga jùlọ kí Ọlọ́run bá wa pa ní adébọrẹ́ kí Ọlọ́run bá wa pa ẹbọ náà rẹ́ kó wá bá wa rẹ́ bídà ṣètánì ńlẹ̀ kó sì bá wa gbé sunna anabi wa Muhammad ga. lẹ́yìn ìgbà tí a ṣe àlàyé tó kúnná nípa títọ́ ọmọ inú Islam pẹ̀lú ojú tí ṣẹ̀ríà Islam fi wò ó bẹ̀rẹ̀ láti bí kásẹ̀sà obìnrin káfi wá fẹ́ kó fi máa wá sábíàmá káfi wá tọ́mọ ibo là á tọ́mọ dé àfi wá bá débi pé ọmọ wa gba títọ́ ọmọ náà ó gbọ́dọ̀ ṣe dáadáa sí bàbá àti ìyá tó tara wọn jáde àfi parí ìyẹn náà àfi tì lára wa sí ni àwọn tafsiri ni àwọn ọ̀rọ̀ Ọlọ́run ọba kan ó jẹ jáde kí ni tó jẹ jáde ìbéèrè pọ̀ àwọn èèyàn sì kó sínú dààmú lérí pé gbogbo ntẹ́ ń pé àṣẹ yìí ó kù kínní kan tí ó ràn wá lọ́wọ́ lórí ẹ̀ àwọn sì ní àwọn ọ̀fẹ́ gbọ́nà ìbínú Ọlọ́run ṣe àṣẹ Ọlọ́run ẹlòmíà máa gbọ́nà ìbínú Ọlọ́run yóò fi máa mú àṣẹ Ọlọ́run ṣẹ ẹni tó lọ lè ṣe jìbìtì tó wá rí owó tí wọ́n ń kọ́ mọ́sálásí ká kọ́ mọ́sálásí dáadáa ní òfin Ọlọ́run ní àmọ́ ní ẹsẹ̀ lọ́gbà mú òfin Ọlọ́run ṣẹ mùsùlùmí sì ní kì í gba ọ̀nà bínú Ọlọ́run pa òfin Ọlọ́run mọ́ èèyàn gba ọ̀nà Ọlọ́run pa òfin Ọlọ́run mọ́ ni wọ́n ń pè ogun tẹ̀ ń wí fún wa yìí ó kù nǹkan kan tó ṣe kókó tí ó jẹ́ kárí àwọn nǹkan ń ṣe tí ó jẹ́ àrímúṣẹ ìjẹ́kẹ́ni nǹkan náà wọ́n ní kò sí ní táwọn fẹ́ ṣe tọyọ owó lẹ̀ báwọn ọ̀fẹ́bìnrin kọ̀yọ owó lẹ̀ báwọn òbí ọmọ
kò yọ owó lẹ̀ báwọn tọ́ ọmọ kò yọ owó lẹ̀ báwọn ràn máa ń lé ẹ̀kọ́ kò yọ owó lẹ̀ báwọn ra sọ táwọn ò fobìn sílé táwọn da sọsọ ọmọ lọ́rùn ọmọ ó sì jẹ yóò mú gbogbo ẹ̀ náà pátápátá owó yìí náà ni àwọn tá a pẹ̀lú ọmọ náà báwọn náà bá dàgbà tí wọ́n bá tọ́jú bàbá tí wọ́n tọ́jú ìyá kò yọ owó lẹ̀ wọ́n wá ní ẹ dákun àwọn sì mọ̀ pé owó yìí ṣe kókó ọ̀nà wo làwọn wàá gbà táwọn èrì ṣe ká tó wá sọ pé àwọn wá sí ń ferí sọ́ra wọn àwọn àfáà pọ̀ níta tí wọ́n ń ṣe ọ̀pọ̀lọpọ̀ wá sí ọ̀nà míì sì ń bẹ tí àwọn èèyàn ń là fáwọn láti fi rówó táwọn náà sì ń wò pé ọ̀nà yìí kọjọ́ ọ̀nà tọlọ́hun sáwọn alẹ́ máa wá rówó lọ́nà tí ọjọ́ tọlọ́hun káwọn máa wá bí ṣe ń tọ́lọ̀ ní káwọn ó ṣe bí àbí ọba àlékè ọlá kò ní ọ̀nà tọ́là ni láti lè gbé kí mùsùlùmí fi rí ṣe kí mùsùlùmí sì fi lè lówó torí bí ọba sówó gbogbo ń ta kàkà pátá kò sí ìtọ́rọrùn ńbẹ láti ṣe àfi pẹ̀lú owó tọ́ba rí bẹ́ẹ̀ ọ̀rọ̀ di ká ṣèwádìí ká mọ ọ̀nà owó gangan lọ́lọ́run là kalẹ̀ fún wa tá a fi rí ṣe tá a fi ní arísìkí ló fi já sí pé ní ọ̀rọ̀ tí a fẹ́ yanjú lẹ́ni òun ni ó máa jẹ́ abwabu rizqi wa mafatihuhu fi wijiyati nadari al-islam ọ̀nà wo là á gbà rówó bóòlù yẹn ti rìn táàsìkì ọlọ́run fi sí fún un lọ́nà tí islam gbà tó là kalẹ̀ wípé ọ̀nà yìí o là á gbà rí ṣe tọ́ba dé bẹ́ẹ̀ jẹ̀mọ́ lábẹ́ ọ̀rọ̀ tá a fẹ́ yanjú yìí máa pe àkíyèsí ẹ̀yin tẹ́ ń gbọ́ mi kò ní lóore fẹ́ni tí ń gbọ́ mi nídìí ọ̀rọ̀ tí wọ́n fẹ́ sọ yìí kò sóore ń bẹ fún kó gbọ́ díẹ̀ kó má gbọ́ díẹ̀ kò sóore níbi kéèyàn gbọ́ ìpìlẹ̀ ọ̀rọ̀ yìí kó má wàá gbọ́ bí tí ọ̀rọ̀ yọrí sí torí tí n bá bẹ̀rẹ̀ sí gbé láti bí mo ti fẹ́ gbé yìí máa sọ̀rọ̀ pàtàkì owó pàtàkì owó pàtàkì owó nígbà bá wa sọ lọ bẹ́ẹ̀ tó bá wa gbọ́ tó wa gbọ́ ọ̀nà téèyàn gbà wá mọ́ pàtàkì nìkan lọ gbọ́ ó di kọ́ ọmọ lọ́wọ́ lọ́nà tí sẹ́rí ọ̀sọ́ yóò ní ṣe báwọn àfáà náà wọ́n sọ pọ́ pàtàkì àfẹ́ ilé alọ́ pàtàkì nígbà wọn ti lọ́ pàtàkì wọn ni a máa wà náà nù yóò máa wá wọn kú wa. ló fi jásí pé ọ̀rọ̀ tí mo fẹ́ máa yanjú yìí kì í ṣe ọ̀rọ̀ téèyàn gbọ́ ẹ́písòdù kan àbí méjì tí ó wá sọ pé òun ti gbọ́ ààbọ̀ ọ̀rọ̀ lọ́gbọ́ àfi kọ́ ọgbọ́ látòkè dé ìsàlẹ̀ rẹ̀ kọ́ ọgbọ́ níbi tó ti bẹ̀rẹ̀ kó o sì gbọ́ níbi tí yọ parí sí kọ́dà tà ní ọgbọ́dọ̀ sọnù torí tí kaba sọnù ń bẹ̀ ọ́ máa lọ lè sọ tí mi ò sọ pé mo sọ sí mi lẹ́nu ọ̀rọ̀ táwa yanjú lábẹ́ bẹ́ẹ̀ kókó ọ̀rọ̀ mẹ́fà ni kókó ọ̀rọ̀ alákọ̀ọ́kọ́ ọ̀rọ̀ tá a fi wọlé ń ibẹ̀ láti fẹ́ ṣàlàyé pípàtàkì owó nínú sharia islam ọ̀rọ̀ ẹlẹ́ẹ̀kejì asbabu risk ọ̀nà wo ni a sì kì í gbà wá kí ni ṣe sábàbí téèyàn fi rí ṣe ó di méjì ẹlẹ́ẹ̀kẹta kathratul mali wa nitajuhu tí owó bá pọ̀ kí ni máa bí fún yàn èèyàn lówó aṣọ pàtàkì owó aṣọ ntí mowó wá èèyàn gbọ́ pàtàkì rẹ̀ ọwọ́ àṣẹ ntí mowó wá owó wá dé nígbà owó wá dé òun tọ́ba ti wá pọ̀ tán kí ni rìsọ́ọ̀tì kọ́pọ̀ ó di mẹ́ta ẹlẹ́ẹ̀kẹrin ọ̀rọ̀ fawaidul mal kí lèèyàn fowó ṣe tá a pé owó rẹ̀ yìí láǹfààní pé owó gidi lélẹ́yìí ní owó tẹ́lẹ̀ yìí ní sàǹfààní eléyìí kan lówó ni owó rẹ̀ ò ṣe àǹfààní ọ̀rọ̀ di mẹ́rin ọ̀rọ̀ ẹlẹ́ẹ̀karùn-ún kẹ́nìkan tiẹ̀ máa sọ pé òun tó òun kàfẹ́ ma ọlọ́run ni ìtòun fẹ́ ni àlùfáàná òfìlà kó wọn tán sínú ọlọ́run àmọ́ tí kó wọn máa ṣe kó òun wówó òun ọ̀rá yẹ eléyìí ìbádà nìkan lòun fẹ́ máa ṣe irú eléyìí ni kó ní tariku tijarati lil ìbádà òun kàfẹ́ fi sẹ́lẹ̀ torí pé òun fẹ́ sin lọ́hùn ojú wo ni sẹ̀rí àfi woru wọn
òun kàn fẹ́ máa sin lọ́wọ́ òun ọ̀fẹ́ níṣẹ́ òun ọ̀fẹ́ máa wówó ojú wo ní sẹ̀rí àfiwóru wọn. èyí tí wàá jẹ́ pọ́ìntì ẹlẹ́ẹ̀kẹfà tá a fẹ́ yanjú lábẹ́ ọ̀rọ̀ olówó dé òun ni bayanu ilajil hirs والطمع والدواء الذي تكتسب به صفة القناعة. sẹ́rí bí àwọn yẹn bá gbúrò owó etí wọn náà bọ́lọ̀ ti dọ́mọ yẹn nu torí pé innal insana li hubbil khayr la shadid. ẹ̀dá tó lọ ń dá gbogbo wa òun ni pé ká gbúrò owó ká gbúrò re ká gbúrò dáadáa kétí ọ̀nà kójú ọ̀ràn ká máa sáré tẹ̀lé káàkiri. èyí òun ní bí ojú kòkòrò kọ̀ wá sẹ́dá kan tọ́lọ́hún ọ̀dá ojú kòkòrò mọ́ níbi owó ọwọ́ àjùra wọn lọ ni. kò sí ẹ̀dá ọlọ́hun kan tọ́lọ́hún ọ̀dá ìfẹ́ owó mọ́ bẹ́ẹ̀ nìkan bá ń pọ̀ wọn ò nífẹ̀ẹ́ owó rárá ọ̀rọ̀ ọgbọ́n dá sí i ni. àdámọ́tọ́lọ̀ ń dámọ́ wa ni. ojú kòkòrò yìí kí ni ń jẹ́ ojú kòkòrò kí ni wá ń jẹ́ ìmọ̀ tàmá kí ni Yorùbá ń pè ní tàmá òun ni pé ní kéèyàn máa rò pé kí gbogbo nǹkan kó di tòun àti ntọ́lẹ̀tọ́ sí àti ntí ọ̀lẹ́tọ́ sí kọ́ máa retí kí gbogbo ẹ̀ kọ́jẹ́ tòun ni wọ́n ń pè ní tàmá. àrùn ní méjèèjì ojú kòkòrò àrùn ní ìmọ̀ ro kí gbogbo nǹkan ó di tiẹ̀ nìkan àrùn ní tọ̀ ọgbọ́n wo láwàá dá tí kálukú ọ̀fìrí solution àbáyọ sárùn ní tí ó ro oògùn sárùn ní àti pé ní oògùn tá a wá sí tá ń pè ní kọ̀náà torí ìlójú kòkòrò àti ìmọ̀ ẹran kan kí gbogbo nǹkan ọ̀sàjẹ́ tiẹ̀ tá ń pè ní tàmá méjèèjì ni kò sí oògùn tó lè wò sàn tó ju ń tá ń pè ní kọ̀náà lọ. kọ̀náà yẹn ní ń jẹ́ ayọ̀ ọkàn ìrìn àjò owó lọ́mọ ẹ̀dọ́ wàá rìn nínú ẹ̀sìn tí ó fi ní ayọ̀ ọkàn èyí tí ó máa jẹ́ ìwòsàn fún ojú kòkòrò àti ìmọ̀ tàmá. ó ní pọ́ìntì ẹlẹ́ẹ̀kẹfà kí n wá gbé nbí ta lákọ̀ọ́kọ́ sẹ́rí jama owó yìí sáwàdà ọ̀rọ̀ owó sì fúyẹ́ kọ́dọ̀ ọba àlekèọlá kò fúyẹ́ ọ̀rọ̀ owó kò fúyẹ́ ọ̀rọ̀ àrísìkí kò sí ọ̀pọ̀lọpọ̀ ọgbà tí ọba àlekèọlá bá fẹ́ sọ̀rọ̀ owó nú alukur'an lọ́pọ̀lọpọ̀ ọgbà yìí máa pe owó mọ́ rẹ̀ ni ńgbà tọ́lọ́run fẹ́ bẹ́ni tó lówó lọ́wọ́ sọ̀rọ̀ pé máa náwó ọlọ́run bá sọ̀rọ̀ pé wá atuhum ẹ máa fún àwọn èèyàn mimma lillahi alladhi ataakum nínú owó ọlọ́run tó fún ẹ̀yin ọlọ́run gbà pé òun lòun wá fún ẹni tó wà lọ́wọ́ rẹ̀ òun lòun ní kó dání bó ti ní tóun ọlọ́run ò pé máa pé òun lónìí ọlọ́run gbà pé owó òun lòun ṣe kí ni bí ìgbà tó ṣe pọ́ wá kó pamọ́ sọ́dọ̀ ẹni tí ń kó kí táwa ń pè ní olówó ni lẹ́ẹ̀fì mọ̀ pọ́rọ̀ owó fúyẹ́ ọ̀rọ̀ owó àwa fúyẹ́ ni ọlọ́run a máa pè mọ́ ara rẹ̀ ṣé ń tọ́lọ́run ń pè mọ́ rẹ̀ kọ̀tọ́ kémi ní òní kọ̀tọ́ kí wọ́n ní òní ọ̀tọ̀ torí tó bá jẹ́ nǹkan bú ni ọlọ́run ò ní pè mọ́ ara rẹ̀ ńgbà tọ́lọ́run sọ̀rọ̀ ń Suratul Baqara ó ní alif lam mim dhalikal kitabu la rayba fihi hudan lilmuttaqin alladhina yu'minuna bil ghayb wa yuqimuna as-salah nígbà tí ó parí àyà yẹn ó ní wa mimma rasaqnahum yunfiqun nínú táwọ̀ ọlọ́run ṣe fún wọn ná ń bẹ̀ kí ọlọ́run ṣe fún wọn tí wọ́n ná ọlọ́run sì gbà pé òun lòun ṣe kíni òun lòun ní tóun ṣe kíni ń kó fún wọn lẹ́ẹ̀fì ni pé owó òfúyẹ́ ọlọ́run fún rẹ̀ náà ń pe owó mọ́ rẹ̀ ni níjọ́ táwọn Yahudi tí wọ́n ṣe kátàkátà tí wọ́n ní inna Allaha faqir wa nahnu agniya ọlọ́run bínú pé èmi lẹ́ ń pè lólóṣèlú ẹ̀yin lẹ́yìn lówó ọlọ́run bínú sí wọn ọlọ́run ní gullat aydihim ọwọ́ wọn parun kú ni wa lu'inu bima qalu pẹ̀lú tí wọ́n sì pè mí lólóṣèlú èmi ọlọ́run ó lànà wọn ni ìbínú sí wọn yìí gbé wọn jìnnà sí kẹ̀mí ni torí pé wọ́n fò tìtì sọ́dọ̀ ọlọ́run gan fúnra ẹ̀ bínú ló fi já sí pé owó òfúyẹ́ owó kì í ṣàwàdà
owó pàtàkì púpọ̀ Ọlọ́run fún rẹ̀ náà fún rẹ̀ bó ti pàtàkì owó tóun kọ̀ wá yọ̀ǹda wa pé ńgbà mọ́ pàtàkì rẹ̀ o ẹ̀yin ẹ máa wòran ẹ má ṣètò bẹ́ẹ̀ ti rí o Ọlọ́run ó sọ bẹ́ẹ̀ gbogbo gbà ọba àlekè ọlá ń pàkíyèsí múmìnì wípé àníṣe wà owó àníṣe ṣètò bó ti rówó tí ẹ bá lọ wo Suratul Jumu'ah ayé ẹlẹ́kẹ̀ wá ń bẹ̀ nígbà tí ọba àlekè ọlá ń bá wa sọ̀rọ̀ bọ̀ ó ní wa idha qadaytumus salata fantashiru fil ardi wabtagu min fadlillah Ọlọ́run nígbà tí ẹ bá kírun tán jọ́ Jímọ̀ fantashiru fil ardi bẹ́ẹ̀ bá ti kó Jímọ̀ ẹ fọ́n kásẹ̀rì ilẹ̀ wabtagu min fadlillah ẹ máa wá Ọlọ́run káàkiri kí wọ́n gbà lérò pẹ̀lú Ọlọ́run tó wà ń bẹ̀ wọn Ọlọ́run ó sọ pé jọ́ Jímọ̀ wá ní ẹ máa lọ sinmi o ẹ bá ti kí Jímọ̀ tán ẹ wọlé lọ ẹ máa lọ sùn o rárá Ọlọ́run bẹ́ẹ̀ bá ti kí Jímọ̀ tán jọ́ Jímọ̀ ẹ fọ́n sórí ilẹ̀ ẹ máa lọ wá Ọlọ́run á sì kí Ọlọ́run ẹ máa lọ wá káàkiri sàn pé yẹn ní túmọ̀ pé bọ́ọ̀lù ti fẹ́ ká sìn òun náà tó pàtàkì ẹ̀sìn fún wa ó tún fẹ́ ká ṣe kíni ká wá kíni ká wá owó ni mo fi ń sọ lẹ́ẹ̀kan pé èyàn gbọ́rọ̀ yìí láàbọ̀ kọ́ mọ́ gbọ́ yòókù o òun ní ń sọ̀rọ̀ pàtàkì bá ti wá owó yìí tó o bá wá gbọ́ tó o dúró gbọ́nà tí sẹ́ríà ní ọgbà wa ó di kọ́ ọmọ pé mi mo ní owó kọ́ ọmọ lọ́wọ́ wá kó wa yìí wí bẹ́ẹ̀ fún ọ torí àfa ẹ̀sìn ò ní sí ẹnìkan lọ́nà ìsì ní sọ kọjá ntọ́lọ́wọ́n àtànàbí bá tọ́ba sọ kò sí Ọlọ́run sì ní ma faratina fil kitabi min shay kò sí ntẹ̀ ń wáta wọlọ́wọ́n ọ̀sọ́ sínú alukurani ẹ wá farabalẹ̀ kẹ́ gbọ́ kanlẹ̀ ìkànnì àwọn afẹ́sìn afawa Iraq ibn Malik tọ́ba dijọ́ jimá idha salla al-jum'ata tọ́ba kí jimá tán ẹ̀ ń sarafa yóò dìde bí ó ti kírun waqafa ala babil masjid yóò wá dúró báyìí sẹ́nu ọ̀nà masalasi ń jọ jimá yóò wá dúró báyìí sẹ́nu ọ̀nà masalasi tọ́ba wá dúró mbẹ́ yóò wá pé Allahumma inni ajabtu da'wataka wa sallaytu fardaka wa intashartu kama amartani farzuqni min fadlika wa anta khairur raziqin kini tumoroni afa wa Iraq ibn Malik o salama jimá tán ó wá jáde masalasi yóò máa wá lọ ọ wá dúró sẹ́nu ọ̀nà masalasi wọn pé Allahumma ìwọ Ọlọ́run ọba mi o inni ajabtu da'wataka ìwọ ló pè mí pé wá kírun nígbà tí ládàá ní sọ pé hayya ala salah hayya ala al-falah mo sì ti dáhùn báyìí bó o ti ní wá kírun tó ṣe lọ́rọ̀ yẹn fún mi mo ti dáhùn pèpè rẹ wa sallaytu fardaka ọ̀ràn yẹn tó ní kí fún Ọlọ́run níjọ́ Jímọ̀ mo ti kí wa intashartu kama amartani mo fẹ́ máa wá lọ báyìí bó ti ní ti ń bá kírun tán kí n máa lọ wá àsìkí mo fẹ́ wá jáde lọ báyìí tí máa lọ wá àsìkí farzukuni min fadlika wá sàásìkí fún mi nù ọlá rẹ o wa anta khairu rasiqin ìwọ lọ́ba tí àsìkí rẹ dájú àwọn àfẹ́sìn nù o wọ́n kírun tán wọ́n ń ṣètò bí wọ́n ti rówó lọ ló fi jásí pé èyí máa sọ pé òun ò ní ṣètò owó èèyàn mójútó tó bí ó ti rí ṣe tí ọ̀rọ̀ àsìkí lábẹ́ ṣẹ̀ríà èyí máa wòran kí ibi tó bá rí kọ́ ó sì máa wòran bẹ́ẹ̀ èyí máa wòran kó wọn ojú olóṣì rárá èyí máa wòran kó wọn ọjọ́ tálíkà rárá ó gbìyànjú ó ṣe wàhálà bí kádàrá rẹ bá wá jẹ́ tálíkà alhamdulillah ó gbìyànjú ó ṣe wàhálà bí kádàrá rẹ bá wá jẹ́ pólòsì Ọlọ́run sí ọ alhamdulillah àmọ́ kó wàá jòkó tẹ́tẹ́lẹ́ ó ló ń kírun ó ń gbàwẹ̀ ó ń yọ sàká ó ní ṣètò àsìkí ṣẹ̀ríà kọ́ mọ́ ẹ̀sìn kọ́ mọ́ ìsìláàmù kọ́ mọ́ ìsìláàmù fún rẹ̀ ẹ̀sìn wa bá ń ṣe yìí ẹ̀sìn kan ní tó gba gbogbo mùsùlùmí níyànjú pé ẹ máa lọ ṣiṣẹ́ bá ń ṣiṣẹ́ tó di ká lè ṣe kínní ká lè rówó náà ni ẹ̀sìn méjòkó ẹ máa lọ ẹ máa bọ̀ ẹ máa sáré bẹ́ẹ̀ ti dèèyàn tẹ́ẹ̀rí ṣe ẹ gbọ́n tá nàbí wí ni sallallahu ta'ala alayhi wa sallam nínú hadith èyí tí Bukhari gbà wá tí Muslim gbà wá anabi ń sọ pé la an ya'khudha ahadukum habla ẹnì kọ̀ọ̀kan nù yín kọ́lọ̀ lè yọ okùn rẹ̀ okùn kọ́lọ̀ lè yọ fayatatib
kọ́ wa lọ lè ṣẹ́gi ala dhaharihi tó bá ṣẹ́gi nìtàn kó gbé sẹ́yìn rẹ̀ ìtumọ̀ níbi kọ́ wa lọ lè ṣẹ́gi nugbó kọ́ máa fẹ́ rí abẹ́yìn kọ́ máa fi rù wá nùlù khayrun min an ya'tiya rajulan a'tahu Allahu min fadlihi fayas'alahu. ó lóore fẹ́ ni ní ẹni tí ń lọ ṣẹ́gi ó dáa fún ju kọ́ máa wá olówó tọ́lọ̀ ń ti sáàsì kí owó fún lọ kọ́ máa lọ bára lọ́dọ̀ ẹ̀. a'tahu aw mana'ahu ìyẹn fún ni àbí ìyẹn ò fún. sẹ́ni pé pẹ̀lú àdìsá nàbí mu wáyé ó fẹ́ kẹ́ni kọ̀ọ̀kan mùsùlùmí kọ́lọ́ lè wọṣẹ́ kóun náà lọ lè sisi àti rí ó dáa fún ju kọ́ máa bára lọ. Islam ò fẹ́ nìkan kan fún òṣì. Islam ò fẹ́ nìkan kan fún ìyà. Islam ò fẹ́ kẹ́nìkan ó yọ̀lẹ. Islam ò fẹ́ kọ́ lọ lè ṣiṣẹ́ kí wọn náà lè rí owó. Anabi wa Muhammad ẹ máa gbọ́ bó ti ròyìn owó. Ó ní ni'mal malu salihu lirrajuli salih. Ẹ wá owó dáadáa owó tó dáa kó tún wá bọ́ sọ́wọ́ ẹni rí tó bá pọ̀ tó dáa kó tún wá bọ́ sọ́wọ́ ìwé ẹsẹ̀ ṣiṣẹ́ kí wọ́n rówó tó pọ̀ tó dáa tí ó bọ́ sọ́wọ́ tiẹ̀ náà bó ti jẹ́ ní rí irú ẹni ìwọ ni rí ìwọ ni wọ́n jẹ́ tó wá jòkó kalẹ̀ tó yọlẹ̀ Islam ò fara mọ́ kéèyàn ó jòkó kọ́ yọlẹ̀ kọ́ wá lóun ò ní sisi owó kọ́ máa wá àwọn dàbàdìkà kí kó bẹ̀ lóun ó ti rówó Islam ò fara mọ́ jama sẹ́ẹ̀rí owó tẹ̀ ń rí wọn ń lọ bí ọ̀nà mẹ́ta sẹ́ẹ̀rí àti wá owó ìran mẹ́ta ní wówó ẹ gbọ́ mi dáadáa ìran mẹ́ta ní ṣe kíni ọ̀kan dá méjì ọ̀dá ìran kan dá méjì ọ̀dá ìran tó dáhùn lẹ́yìn ọ̀wá ṣiṣẹ́ tọ̀ nínú àdìsí anabi wa Muhammad ni o sallallahu ta'ala alayhi wa sallam anabi ni rajulun adúniya anabi ni rajulun arákùnrin kan jama almala min hillihi wa anfaqahu fi haqqihi fa'ada bi arfa almanazil anabi lẹni yiri nínú jọ tóun lẹ́ntọ́lọ̀ lè ṣiṣẹ́ tọ́wáwá owó tọ́wárò owó ẹ̀ntọ́lọ̀ lè ṣiṣẹ́ tọ́wáwá owó nígbà tí ó kówó yẹn jọ min hillihi ọ̀nà halali ọ̀nà ẹ̀tọ́ lọ́gbà kówó níjọ wa anfaqahu fi haqqihi ó tún wá náwó yẹn síbi tó yẹ kó ná sí fa'ada bi arfa al-manazil tó bá dijọ́ alikiyama irú ẹni bẹ́ẹ̀ ipò tó ga ni ó wà. ọlọ́lẹ̀ ṣe wàhálà owó lọ́nà halali nígbà tí ó wà ná owó òun ó ná síbi tọ́lọ̀ ní kó ṣe kínní tó bá dijọ́ alikiyama ipò tó ga ni ó wà. ẹni ẹlẹ́ẹ̀kejì rajulun jama al-mala min ghayri hillihi nígbà tó fẹ́ wá owó kọ̀ọ̀kan ọ̀nà kan láti fi rí àtọ̀nà haramu àtọ̀nà jìbìtì àtọ̀nà olè àtọ̀nà ogun àtọ̀nà àfọ̀ṣẹ gbogbo ẹ̀ pátá ló kójọ tó fi rí owó. Ànábì ní wa anfaqahu fi haqqihi nígbà tí ó wà ná owó ní ibi tó yẹ kó ná sí ní ná sí. lóòótọ́ ló lu jìbìtì àmọ́ ń tọ́jú ìyá ń tọ́jú bàbá lóòótọ́ ló jalè àmọ́ ń kọ́ mọ́sálásí lóòótọ́ bíúrì ní ti ń ṣiṣẹ́ wọ́n sì ń já ọtí kátọ̀n fún òun náà ń tà àmọ́ wọn ò ní pé kíní kan yá mọ́sálásí àfi kó donate ọ̀nà tí ń gbà rówó ọ̀nà haramu ni tí ọba wa ná ọ̀nà ibi tó yẹ kọ́ ná sí ní ṣe Ànábì nírú èèyàn bẹ́ẹ̀ fa ahada bi akabathil manazil ibi tí ó sọ̀kalẹ̀ sí njọ́ àlùkìyámà ó burú. ìgbà mi ẹlòmíà máa fóònù pé ẹ dákun ẹni tí ń ṣe 419 àmọ́ ń gbọ́ wáyà lọ́wọ́ akọ́ mọ́sálásí sọ́lọ́ wọn fèrè jìn èsì rẹ nu. ẹnìkan ó sógun owó ó sì gbọ́ sáwo ńgbà tó wáyà lọ́wọ́ àti táwọ́bà ó wá bẹ̀rẹ̀ sí fóun kọ́ mọ́sálásí káàkiri ibi ó ti rí ńkọ́ èsì tiẹ̀ náà nù. ẹni ẹlẹ́ẹ̀kẹta sẹ́mi pé ibi tóun ti rówó dọ̀tí ibi tí wọ́n á ná sí wájẹ́ ibi tí Ànábì tó bá dijọ́ àlùkìyámà ibo ní ọba rẹ̀ ibi ọdọ̀tí náà ni ó ti bá rẹ̀ kò ní bá rẹ̀ ń biri ibi ó burú ibi tó lọlẹ̀ iná ní jẹ́ bẹ́ẹ̀ ni ó ti bá rẹ̀
ẹni ẹlẹ́kẹta òun wà ní rajulun jama'a al-mala min hillihi ó kówó jọ níbi ó ti yẹ ó kó jọ ó ṣiṣẹ́ rówó ni owó ní ma wàhálà rẹ̀ ló bí owó ń sì pọ̀ ó sì mọ́ nígbà tí ọwọ́ àná fi ghairi haqqihi níbi tí ó yẹ kó ná sí tádà ní ṣiṣẹ́ àmásẹ́wó ní kówó fún gbogbo owó rẹ̀ owó halali ni àmásẹ́wó ní ná fún owó rẹ̀ owó halali ni àwọn tí ó mutí ní rántí fún ibi tí ń ná sínú ni owó rẹ̀ owó halali ni tó bá dá wà lálẹ́ òun ní òfin náà ń ṣe anabi ní orí yẹn bẹ́ẹ̀ bí akhbathil manazil ibi tó burú lòun náà wà ní ọjọ́ alkiyama ibi tó burú ní wà ní ọjọ́ alkiyama ẹni ǹjẹ́ mẹ́ta kí mo pè é mẹ́rin ni ẹni ẹlẹ́ẹ̀kẹ́ ni lẹ́ni tó wá rí níbi ìdọ̀tí ó tún wá ná sí kò sí iye méjì ibì kan náà wọ́n jọ wà pẹ̀lú àwọn méjì tá a kà sẹ́yìn ibi tó burú lòun náà wà ibi tó burú lòun náà wà àwọn mẹ́rẹ̀ẹ̀rin nù ẹni àkọ́kọ́ ẹni wọ́wọ́ lọ́nà ẹ̀tọ́ tọ́nà sí ọ̀nà tó yẹ kọ́nà sí owó ń bí halal ó sì ná síbi tó yẹ kọ́nà sí ibi tó ga náà wà ní alkiyama ẹni ẹlẹ́ẹ̀kejì ó wọ́wọ́ lọ́nà ìdọ̀tí ọ̀nà haramu ló ti wọ́wọ́ ń wá ná síbi halali yóò jí àjọ alkiyama ẹni ẹlẹ́ẹ̀kẹta ó wọ́wọ́ lọ́nà tó ṣe kíni halali ń wá ná síbi òun náà jìyà ẹni ẹlẹ́ẹ̀kẹrin ó wọ́wọ́ lọ́nà ń tún wá ná síbi ìbàjẹ́ tó ń ná síbi tí ọ̀yọ́ ná sí ìyàlọ́ òun náà jẹ àjọ alkiyama ẹnìkan ṣoṣo ni ò ní jìyà nu olówó òun lẹni tó wọ́wọ́ lọ́nà halali ó tún wá ná sọ́nà ló fi jẹ́ pé ṣẹ̀dá islam kò ní ọmọ owó tọ́wọ́ sì ti wá owó ọ̀nà náà ni wíwọ́ owó fún wa ní islam ẹ̀tọ́ ni ṣẹ̀dá islam ẹ lọ gbọ́ islam yìí dáadáa islam fún rẹ̀ kọ̀kọ́ ayé fún yín pé ẹ máa ń ṣètò bẹ́ẹ̀ ti rí ntọ́kàn yín láyé o rárá o aburú inú ayé tí ó sọ ọdọ ọmọ náà ní islam kọ àwọn ẹ̀ṣẹ̀ tí ó sọ ọdọ ọmọ náà ní islam kọ àwọn owó ìdọ̀tí tí ó sọ ọdọ ọmọ náà òun ní islam kọ ìwà owó fún mùsùlùmí ọ̀ràn yẹn ni kí ni mo pè jàmá kí wọ́n ní kí ló dé kò ní ṣiṣẹ́ mo fẹ́ rí owó ó sì máa sọ fún wa pé kì í sọ owó díẹ̀ ní ń wá o owó gidi owó gidi owó sam ní ń wá owó tààrà àmọ́ májẹ̀mú ni pé ó gbọ́dọ̀ wá lọ́nà haram ni mo fi ń sọ lẹ́ẹ̀kan tó fẹ́ bẹ̀rẹ̀ ọ̀rọ̀ yìí pé èèyàn gbọ́dọ̀ gbọ́ díẹ̀ kó má gbọ́ yòókù ẹni bá gbọ́ tí mo sọ pé ó wọ owó tààrà owó gidi tí ó bá gbọ́ yòókù mọ́ wọ́n ni ọmọ lọ sí yóò ní sẹ́kẹ̀lẹ́ àníkà máa wọ owó tààrà ló fi jásí pé mahadara tí mo ń ṣe lọ́wọ́ yìí kì í ṣe ń téèyàn gbọ́ kan tí ò ní gbọ́ èyí tó kù tó bá gbọ́ àbọ̀ tó gbọ́ àbọ̀ kì í ṣe kéèsì mi kéèsì tiẹ̀ ni sẹ́ẹ̀rí ká wá owó nítorí àwọn bùkátà tá a fẹ́ ṣe àwọn bùkátà tá a kọjá lẹ́ẹ̀kan bíi ká fẹ́yàwó owó láì fẹ́ bíi ká bímọ kọ̀gbọ̀fẹ́ bíi ká tọ́ ọmọ kọ̀bọ̀fẹ́ wá kọ́mọ náà wá dàgbà kọ́fẹ́ ṣèmúre fún bàbá àti ìyá kọ́rọ́rùn owó náà ní èsè àwọn nǹkan yìí jẹ́ ọ̀ràn èèyàn fún wa tá a gbọ́dọ̀ ṣe èyí ń lọ sọ di pé a gbọ́dọ̀ wá ṣe iṣẹ́ tó bá ti rí owó tá a fi ṣe àfàwà Wahab ibn Jabir ń sọ fún wa pé níjọ́ kan òun rí sàbí anabi wa Muhammad tá à ń pè ní Abdullah ibn al-Amr ibn al-As ó lóun rí fi Bayt al-Maqdis ní Jerusalem àwọn pàdé ń bẹ òun rí ń bẹ wa ataahu mawlan lahu ìkànnù àwọn ọmọ ọ̀dọ̀ rẹ̀ Abdullah ibn Amr ibn al-As ìkànnù àwọn ọmọ ọ̀dọ̀ rẹ̀ lọ́ba wa bá ọ wá sọ fún Abdullah ibn Amr ibn al-As pé ọ̀gá wa àfa wa mo fẹ́ jòkó sílẹ̀ yìí lóṣù kan ìfẹ́ padà sí Madina mo fẹ́ wà ní Baitul Maqdis lóṣù kan ìfẹ́ padà sí Madina àsìkò tí ń bá a sọ̀rọ̀ yìí ó jẹ́ gbà tí Ramadan ń bọ̀
tó ní láníyàn kó ń fẹ́ jókòó sí Baitul Maqdis kó ń gba àwẹ̀ Ramadan kó ń má padà sí Madina. Kí ni Abdullahi bí? Abdullahi béèrè pé Ibn Amr ibn al-As ìyẹn bèèrè lọ́wọ́ ẹ̀ pé al tarakta li ahlika ma yakutuhum, ṣé ń gbà tó fẹ́ kó ń lé kó tó máa bọ̀ wá sílẹ̀ yìí tó sì fẹ́ jókòó sílẹ̀ yìí lóṣù kan, ṣé àwọn ìyàwó rẹ ọmọ rẹ fámìlì rẹ tó kódà sílé ó ti fi tí wọ́n máa jẹ́ lẹ̀ fún wọn? Qala la, ó lóun ò fi lẹ̀ o. Kí ni Abdullahi ibn Amr ibn al-As fún? Ó sọ fún pé farijẹ́ padà lọlé, fada'a lahum ma yakutuhum, padà lọlé kọ́ lọ́ọ́ ṣètò bí wọ́n ó ti máa jẹ bí wọ́n ó ti máa mu. Fa inni sami'tu rasulallahi sallallahu alayhi wa sallam qala yaqul kafa bil mar'i ithman an yudayyi'a man yakut. Abdullahi ibn Amr wo mo gbọ́ tà Nábì sọ pé ní ẹ̀ṣẹ̀ ńláńlá ló jẹ́ fọ́mọ èèyàn kọ́lọ́hún ó fún níyàwó kó tún fún lọ́mọ, bọ́lọ́hún ọba wa dé ládé bàbá àtìyá kọ́lọ́hún ó tún dá bùkátà wọn sí lọ́rùn kọ́ wá ara wọn láre kọ́mọ̀ wá tí wọ́n jẹ fún wọn. ẹ̀ṣẹ̀ ńlá ni o, ẹ̀ṣẹ̀ ńlá ni. kafa bil mar'i ithman an yudayyi'a man yakut, ẹ̀ṣẹ̀ ńlá ni kọ́mọ èèyàn máa ra ẹbí ẹ̀ láre, àwọn tí ó fún lóúnjẹ àárọ̀ fún lóúnjẹ sọ fún lóúnjẹ alẹ́ kọ́ máa ra wọn láre kọ́ máa fún wọn lóúnjẹ. ẹ̀ṣẹ̀ ńlá ni ló fi jásí pé kọ́ ọmọ lè bá a máa kó sínú ẹ̀ṣẹ̀ ọ̀ràn yẹn ni kó o ṣètò bó ti máa rówó. sẹ́rí bàbá sẹ́rí ìyàwó tá a sọ̀rọ̀ ẹ̀ lẹ́ẹ̀kan kọjá láti àìmọ̀ Yésù, ọmọ bíbí ta ni ọmọ bí owó. sẹ́rí àwọn nǹkan ní ẹ gbọ́ mi dáadáa, bọ́ ọ bá mójútó bó ti máa tọ́ wọn ẹ̀sìn ó padà bọ́ lọ́wọ́ rẹ̀. ẹlòmíì níbi tí o ti mójútó sẹ́ láti fi bọ́ ìyàwó láti fi bọ́ ma ẹ̀sìn gan tó padà bọ́ lọ́wọ́ ẹ̀, torí pé owó wíwá owó láti fi ṣe àwọn tá a wí yìí ọ̀ràn yẹn ni. kadal fakiru an yakuna kufran, bí ó sì bá pọ̀ yóò fẹ́ sọ̀yàn di kèfèrí. ìyẹn ni ó jẹ́ kọ́ mi ó múra sọ́nà pé ọ̀nà wo ní gbà rówó láti fi tọ́jú ìyàwó, láti fi tọ́jú ọmọ, láti fi tọ́jú inú ilé, kí wọ́n jẹ kí wọ́n mu kí wọ́n wọ̀ kí bó wọ́n gbé, bàbá àtìyá ọ̀ràn yẹn láti tọ́jú wọn. àfàwà Abdullahi ibn Abbas radiyallahu ta'ala anhuma ń sọ fún wa pé kana rasulullahi sallallahu alayhi wa sallam idha nadara ila rajulin fa a'jabahu qala allaka min hirfatin fa in qalu la hal lahu min hirfatin fa in qalu la saqata an aynihi. bí anabi bá wo ẹnìkan báyìí, Abdullahi ibn Abbas ní sọ fún wa o, oníjà anabi bá wo ẹnìkan báyìí tí anabi wá láìkì ẹnìyẹn pé èèyàn rè ọmọ wojú rí ọmọ dalẹ yẹn, anabi wa bí àwọn lédè pé arákùnrin táwọn wò tó dáadáa nù àwọn sábẹ wa yìí tó dáa tó báyìí hali lahu min hirfa, njó níṣẹ́ tí ń ṣe so níṣẹ́ tí ń ṣe jẹun. Abdullahi ibn Abbas ní táwọn bá sọ fún anabi pé la kò níṣẹ́, ó ní sakata an aynihi ẹni wọ́n sì jábọ́ lójú anabi yà àṣẹlẹ̀ yẹ ẹsẹ̀ yẹn gidi, kò níṣẹ́ kò níbi tí ń gbà rówó jẹun kí á ní ń gbára dáadáa kì í sí. Ọlọ́run ló máa yẹ̀yàn lẹ́kọ̀ọ́ tá a wà yìí tí ò níṣẹ́ tí ọmọ wọṣọ tí ọmọ yẹn káàkiri lábẹ́ ṣẹ̀rí Ọlọ́run tó ọba ti níṣẹ́ tó ṣe jẹun, ẹni tí ò níṣẹ́ anabi fojú yẹpẹrẹ wò bẹ́ẹ̀ ò níṣẹ́ níṣẹ́ yẹpẹrẹ ló ná. ṣẹ̀rí òrí lẹ́yìn gidi torí kò níbi tí ń gbà rí, èyàn níbi tí èyàn gbà rówó ni èyàn máa wòran. ó ní tẹ́nìyẹn bá wá jábọ́ lójú ànábì, wọ́n wá bí ànábì léèrè pé ya Rasulullahi ma dhaka, kí ló dé tó fi wọ́n pé kò ń ṣèyàn gidi. ànábì wà fún wọn lésì pé li anna al-mu'mina, ẹ máa gbèsè ànábì fún wọn o. ànábì ní múmìnì idha lam yakun dha hirfa, tí múmìnì ọba fi lè lọ níṣẹ́ lápá tí ó máa jẹ ta'ayyasha bidinihi, yóò sọ ẹ̀sìn rẹ̀ di jẹ. èyí ń lo kó yẹ̀yẹ́ bẹ́sìn lé ní ngbọ́ ọjà sí pé àwọn àfẹ́sìn ọlọ́nà jíjẹ múmu wọ́n sọ ẹ̀sìn di jẹ lẹ́sìn fi yẹpẹrẹ. ibi tí táwọn afá mi bá délé ní
bí àfa bá ń kọjá lọ wájú ilé olówó kọ́dà bí ọ̀yà bí olówó pẹ̀lú àkùnrin lọ ti géètì wọ́n ti ń bọ̀. mo sọ kan fún yín bíjọ́ mélòó ń jó ni inú mi sì bàjẹ́ ọ̀rọ̀ tí ń sọ yọ́tọ̀ ọdún méjì mẹ́ta ń kọjá lọ lọ́nà sẹ́rí ń bí náà ni ìyá kan wá ń ta ráìsì ó gbé tébù ráìsì síwájú báyìí òun dúró àwọn èèyàn tó wájú rẹ̀ wọ́n ń tẹ́ ń bo ráìsì fáwọn ráìsì ní 30 naira 40 naira 50 naira ẹ̀rọ 20 naira ń sìn àwọn èèyàn pọ̀ ń ra àwọn ọmọ sùkúù nǹkankan àwọn àfáà méjì kan wá jókòó lábẹ́ tébùrù wọ́n ń ké yà sí i tébù tí wọ́n kó rẹ̀ sí lélẹ́rì wọn àwọn àfáà kan wá jókòó bẹ́ẹ̀ wọ́n wá mú tẹ̀síwá àwọn kan mú fọ́sùlẹ̀ àti wọn wá ń sàdún sẹ́ni pé ń tà náà bí sọnù ni ẹ dákun tí wọ́n bá kí ló fà àyè kíni àyè nísẹ́ni anabilẹ̀ ntí ọba ti níṣẹ́ ta ayíyàṣá bìdí nìyí yóò máa fẹ̀sìn jẹun kíní fẹ̀sìn jẹun kíní wọn ló fa ọmọ pé ńgbà náà àti délé àti ké yàsìn mẹ́ta sílé kẹ tó dé o ẹ fi yàsìn ránṣẹ́ sí wa ńgbà tẹ wá sí nílé adélé abáwọn alájà nílé kọ́dà asàlùkùránì kalẹ̀ ta ayíyàṣá bìdí nìyí yóò máa fẹ̀sìn jẹun ní àwọn sàábẹ́lẹ̀ Ànábì ń bá sọ yìí o abdulayi ibn Abbas lọgbà àdìsí yìí wá o radiyallahu anhu ngbọ ọjà sí pé Ànábì ń béèrè pé sọ níṣẹ́ tí fi ń jẹun wọn ní kò níṣẹ́ Ànábì di pé èèyàn yẹpẹrẹ ni wọn wá bí Ànábì kí ló dé tó fi jẹ yẹpẹrẹ Ànábì ní bí ọba ti níṣẹ́ tí ọmọ fi jẹun ta ayyasha bidinihi ẹ̀sìn ni ọmọ fi ṣe jìbìtì jẹun èyí ìbala ọba wà fáwí o ká lọ sàkíyèsí bẹ́ẹ̀ ni Ọlọ́run ṣe dáadáa fún gbogbo wa sẹwárí níta fi mọ̀nyàn ní akọni ọkùnrin pé lágbájá ọkùnrin gidi ni pé lágbájá èèyàn gidi ni àfa wa Sufyanu Thawri òun ló jẹ́ àmọ́ níta fi mọ̀ pé ọkùnrin yìí o èèyàn gidi ni rahimahullahu rahmatan wasa ọsọ ó ń bá ọmọ rẹ̀ sọ̀rọ̀ níwọ̀n sọ fún mi pé ìwọ ọmọ mi alayka bi amalil abtal ọ̀rọ̀ tí ìbọn sọ ni pé iṣẹ́ àwọn akọni èèyàn ni wọ́n máa ṣe o àwọn akọni èèyàn ìwọ náà máa lọ sí àwọn akọni èèyàn ọmọ wa béèrè pé kí ni iṣẹ́ akọni èèyàn Sufyanu Thawri wá ń sọ ọmọ ẹ pé al-kasbu min al-halal kọ́ ọ máa lọ lè ṣiṣẹ́ nù halali akọni èèyàn halali ni máa ṣe iṣẹ́ halali ni máa ṣe wal infaqu ala al-iyal kọ́ ọ máa náwó lérí ẹbí akọni èèyàn máa náwó lérí ẹbí ni máa náwó lérí ọmọ máa náwó lérí ìyàwó máa náwó lérí bàbá àtìyá ẹbí ọmọ náwó fún gbogbo wọn akọni èèyàn ní í ṣe bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bá tẹ̀lé nìkan tí ò níṣẹ́ lápá tí ń tọrọ káàkiri inú ẹbí kì í sakọni èèyàn bẹ́ẹ̀ bá lẹ́nìkan tó wá níṣẹ́ tí ń ṣiṣẹ́ tí ń rówó tó bá wá rówó tí ọmọ pa ń kó lọ báńkì ju kó fi tọ́jú akọni èèyàn nù ni akọni èèyàn nù bá rówó yóò tọ́jú ìyàwó ẹ̀ ọba ti rówó yóò tọ́jú ọmọ ẹ̀ ọba ti rówó yóò tún lè ṣe ǹjẹ́ kí lórí yóò ní mo fẹ́ kí ìyàwó mi ó gbé bí ọ̀dà ọmọ mi ò gbọ́dọ̀ ní dọ̀tí ìyàwó mi yàlùbá àbúrò ọgbọ́dọ̀ dọ̀tí ọgbọ́dọ̀ máa pààrọ̀ ìsira wọn akọni ọkùnrin nù ni ẹranko ń bẹ o ẹranko ọkùnrin wa yóò ṣiṣẹ́ yóò rówó ọmọ rẹ̀ ọmọ ní dọ̀tí ebi ọmọ pọ́mọ rẹ̀ ìyàwó ọmọ ní dọ̀tí ìyàwó ebi ọmọ pàyàwó ẹ̀ ẹranko ọkùnrin nù torí ẹranko ọba ti jẹ kò sí ntọ́kan pẹ̀lú ẹlòmíì jẹ abẹ́ ẹlòmíì ẹ̀kọ́ jẹ kò sí ntọ́kan ẹranko kó ń sọ láti dóúnjẹ lẹ́kọ́ jẹun kó sì máa yẹn bá kọ́ bá ń jẹun kò ní kí sábò báwo bá lè wá bẹ̀ kọ́ ẹranko ọkùnrin nù tábọ̀ bá sì ń jẹ kò ní kí sákọ́ ẹranko ọkùnrin nù akọni ọkùnrin yóò ṣiṣẹ́ nù halali tọ́ba wa ro yóò fi tọ́jú ìyàwó yóò fi tọ́jú ẹbí náà mọ́ wọn èyí ti jẹ́ akọni ọkùnrin nù Sufyanu Thawri ní bọ́mọ ẹ sọ̀rọ̀ ó ní ọ̀dọ́wọ́ rẹ akọni ọkùnrin ní ọlọ́jẹ́ akọni ọkùnrin tá a pè lákọ̀ọ́kọ́ akọni ọkùnrin yóò ṣiṣẹ́ tọ́ba wa ro yóò fi tọ́jú ẹbí ẹ̀ sẹ́rí àwọn sálàfù sọ́ọ̀lẹ̀ àwọn ẹni sọ́wájú ara wọn ni Sufyanu Thawri tí ó dàrú àfáà ni Sufyanu Thawri àfáà ni ọ̀rọ̀ sẹ́sí ṣe kéèyàn ó fi rówó kò mú láwàdà kéèyàn ṣiṣẹ́ halali kò fi rówó Sufyanu Thawri kò mú láwàdà ó sì nílé kí ó yí máa káwọn yẹn kéwú rẹpẹtẹ báwọn yẹn bá wá bá tí wọ́n ní sheikh afẹ́ kéwú ntí ọkọ̀ béèrè ni pé halaka wajhu ma'isha ọlọ́fẹ́ wálé kéwú máa wá kéwú halaka wajhu ma'isha so ní ọ̀nà tó ń gbà jẹun kó tó wọlé kéwú
ọ̀nà wo ló máa gbà jẹun tí yẹn bá sọ fún un pé ní wọn ọlọ́nu oúnjẹ kan tó yanjú o yóò sọ fún un pé àkọ́kọ́ ni pé kó tó bẹ̀rẹ̀ lè kéwìn yà yín amarahu bitolabil maash kọ́kọ́ lọ wọ́nà tó máa gbà jẹun náà lọ wọ́sẹ́ tó máa fi jẹun àmọ́ kó máa wálé kéwù ọ máa pé bí ń pa ọ́ àbí ọmọ pé ká máa bọ́ kọ̀sáyé rẹ̀ tọ́ba wa sọ fún un pé òun ti lọ́nà tó ń gbà jẹun tó sì tó ní kìfáyà tó ìgbà òun ni Sufyanu Sauri ò tó máa kọ ní èyí ò ní ó fi yé wa pé èyí máa lọ dá bùkátà bá àwọn àfa lọ́rùn ẹ wàá mọ ọmọ wa sọ́dọ̀ àfa ẹ wàá ní àtòkù rẹ̀ àmọ́bùn ọ ẹ sì ní sànà bí o ti máa bọ̀ fún mistake ni o àwọn sálàfù sọ́ọ́lì wò ṣe báwọn ẹni eré tọ́sájú ṣe báwọn òbí tó wà pé òun fẹ́ tọ́mọ òun lè kéwú yóò mọ ọmọ wa lè kéwú pẹ̀lú ètò owó tí ọmọ fi ṣe kíni yóò máa lọ sí ẹjọ́ ọmọ fi tọ́jú ọmọ rẹ̀ kọ́ wa ní ma pàtó kó àtàyè ọlọ́run ló ní òkú àtàyè mọ́bùn ẹ mọ́bùn sẹ́rẹ́ àwọn sálàfù sọ́ọ̀lì wọ́n mọ̀ túmọ̀ kéèyàn ṣiṣẹ́ rówó púpọ̀ wọ́n dẹ̀ ṣiṣẹ́ tọ̀ àfàwà Ayub As-Sakhsitani ọjọ́ makewu Abu Kulaba wa ń bá Ayuba sọ̀rọ̀ ọwọ́ ní ya Ayub mo pè wá Ayub makewu mi ilizami suqaka mójútó náà ọjà rẹ dáadáa ọjà tó máa lọ ọjà ń jojúmọ́ mójútó ọjà máa lọ ọjà dáadáa fa inna fiha ghinan anin nas ìmójútó jàun kò ní jẹ́ ọmọ bára lọ́wọ́ àwọn èèyàn tọba ti mójútó tó ń lọ ọjà dédé tó ń lọ tajà dédé kò ní jẹ́ kọ́ ọmọ bára lọ́wọ́ àwọn èèyàn wa salahan fi din yóò wá jẹ́ kẹ́sìn rẹ̀ ó dáa ìyẹn tí orí ṣe ẹ̀sìn rẹ̀ ó lè tó ìyẹn tí orí ṣe kí mo lẹ́sìn rẹ̀ ó lè ṣe ó lè tó èèyàn níṣẹ́ lápá tí ó máa gba iye kan tí ó máa rí iye kan tówó kan máa wọlé lẹ́sìn ó fi dúó ẹni tí ó bá ti lè níṣẹ́ gidi yóò bẹ̀sìn jẹ́ kó tó jẹun ṣe rí lílọ wáṣẹ́ gidi láti fi tọ́jú ara ẹni láti fi tọ́jú ọmọ ẹni tọ́jú ìyàwó ẹni tọ́jú ẹbí tọ́jú ara ọ̀ràn yẹn sí ni o òun ní sì máa jẹ́yìn ọ̀sẹ̀mí ìsẹ̀mí abiyì tẹ́nibọ́dì òní tẹ́nì kankan òní rí léèyàn yẹpẹrẹ Abu Sulaimanu Darani nígbà tí ó máa sọ̀rọ̀ ẹ máa gbọ́ ntọ́ sọ ó ní laysatil ibadatu an tasifa qadamayka wa ghayruka yakutu lak kìí ṣe ẹ̀sìn ní kọ́ ọmọ ayé náfìlà látòru mọ́jú láti àárọ̀ náà dalẹ̀ kẹsẹ̀ rẹ méjèèjì ọwọ́ awú nítorí náfìlà tó yàn kọ́ wá jásí pa wá wádìí ẹnìkan ní ń fún ọ lóúnjẹ ìwọ kò ń ṣiṣẹ́ tó ń jẹ ẹ̀sìn kọ́hún kọ́ ọ máa ṣe náfìlà lárúurú àtọ̀sán àwa wádìí pọ́nà wò lọ́ngbà jẹun ọwọ́ ajásí pé ẹnìkan ní ń bọ ìwọ kò ń ṣiṣẹ́ tó ń jẹ iṣẹ́ ẹ̀gún rẹ kọ́ ń jẹ ṣé kìíní kìí ṣe ẹ̀sìn lélẹ́yìí hùn ẹ̀sìn kọ́hún walakin ibi tó ti bẹ̀rẹ̀ ẹ̀sìn rẹ ibùdó àbírọ̀ gífìkà lọ́sẹ̀ tó bó ti máa rí nǹkan jẹ ṣiṣẹ́ kọ́ máa rí nǹkan jẹ fa ahariziha wá mójútó náà tó máa gbà jẹun mójútó dáadáa fún mataabudu lẹ́yìn yìí lọ́wọ́ abẹ́rẹ́ bá dá ẹ̀yìn yìí lọ́wọ́ abẹ́rẹ́ bá dá kọ́má lè lè wáṣẹ́ kọ́má kàn máa ṣe bí kẹ́nìkan lọ tilẹ̀ kọ́mọdé kókó ń ṣàdúrà kọ́ àmọ́ lè ti gbẹ́ nìkan ní mowó bọ̀ wá fún ẹ̀sìn kọ́ ìwọ fúnra rẹ kọ́kọ́ sánú owó ọwọ́ àmójútẹ́sìn ẹ̀sìn tó bá wá ń ṣe ń gbà ẹ̀sìn gidi ni yóò máa jẹ́ sẹ́ẹ̀rí owó ìmàjẹ́ yóò sẹ̀mí abiyì ni èyí tó lóun tilẹ̀kùn tí yóò sí tí kàn ń ṣàdúrà tí ń ṣe kí nẹ́fìlà ti ṣe gbogbo ẹ̀ yìí ẹni tí ń fún lóúnjẹ òun kò níyì lọ́dọ̀ rẹ̀ ẹni tí wọ́n á fún lówó yẹn ẹni yẹn ò níyì lọ́dọ̀ ẹ̀ sẹ́ẹ̀rí ìṣiṣẹ́wá owó lọ́nà halali ìmàjẹ́ mùsùlùmí ọ̀sẹ̀mí nísẹ̀mí abiyì ni afawa Sa'id ibn al-Musayyib in sọ fún wa pé la khayra fi man la yuridu jam'a al-mali min hillihi yuti minhu haqqahu wa yakuffa bihi wajhahu anin nas ó ní kò sóore níbi kéèyàn máa wá owó lọ́nà haram ìwà owó lọ́nà halal oore wà ń bẹ lẹ́yìn náà tóore bá wá débẹ̀ tán kéèyàn wá ná sójú ọ̀nà tó yẹ kó ná sí ó ṣiṣẹ́ ọ̀nà halal orówó ọwọ́ anabi ọ̀yẹ kọ́ náà sí
yóò jẹ́ kí àwọn èèyàn ó fojú abiyà tójú alápọ̀nlé wò ó ọ̀nà aláàlẹ́ ló ti rówó yóò tún ná ó tún máa ná ọ̀nà lérí ìyàwó rẹ̀ ọ̀nà lérí ọmọ ọ̀nà lérí ẹbí ọ̀nà lérí ará àdúgbò kọ́dà yìí ń bọ̀rọ̀ bọ̀ kọ́dà yìí máa náwó fáwọn ọmọ gáràjì àtọmọ àta yìí ń bá bọ̀ bẹ́ẹ̀ ni bí kéèyàn máa lọ yóò ní pọ́ìntì ẹlẹ́ẹ̀kẹrin àbí karùn-ún mo sọ lẹ́kùn pé ọ̀nà wo lèèyàn máa ná bẹ́ẹ̀ yẹn bá ń kọjá lójú ìjọba ń pé yọ da fún ọ yọ yẹ ọ kalẹ̀ ó fún ọ lówó ni kí ẹsẹ̀ kó àwọn máa sagídí pé ó níyì báwọn lábẹ́ ìṣẹ̀lẹ̀ ọlọ́ni abá ti ń kí ọ ti ń yín ọ tẹ̀ ń pé ẹ káàbọ̀ ẹjọ́ kọjá páàkì ọ̀nà fún ẹsẹ̀ náà fún wọn náà ó sì sọ pé owó wọn ń béèrè bisimilá wọn ni alájí yọ da fún yín bẹ́ẹ̀ yẹn ti náwó nù ẹ̀rí ń bẹ lérí ẹ̀ ń bá bọ̀ àmọ́ kí a máa kí ọ kí a máa yìn ọ torí owó tó wà lọ́wọ́ rẹ kọ́ ọ má wàá fún èèyàn bú ni ọ èyí sẹ́yìn rí ọ̀wá ni pé ńgbà náà àwọn eléyìí wọ́n rí rúṣurùṣu àwa fún olówó wọn lè má fi jẹun tí wọ́n fi jẹ ọkàn ó fún wọn ń bá bọ̀ wá bẹ́ẹ̀ ẹ̀rí wà lórí ẹ̀ mọ̀ ń bá bọ̀ pọ́ìntì ẹlẹ́ẹ̀kẹrin àbí karùn-ún lọ́wọ́ ní tí ìfẹ́ yà síbẹ̀ nísìn sẹ́ẹ̀rí àfàwà Ibn Qudama al-Maqdisi náà àfa gbẹ̀sìn ta níní Ibn Qudama jẹ́ oyé wa wípé owó wíwá kí haram àwọn owó kí wọ́n fẹ́ ní owó kì í ṣe haram ìgbà tí ń ṣàlàyé Ibn Qudama ń ṣàlàyé ìṣesí àwọn tí wọ́n ń wá ayé tí wọ́n fèsì pé ayé la fẹ́ ṣe tí wọ́n wá kíámà nígbà tí wọ́n yanjú ọ̀rọ̀ yẹn lọ́wọ́ tó wá rí i pé ó fẹ́ dàrú mọ́ pé ǹjẹ́ yẹn wá àsìkí àbí òní wá àrísìkí Ibn Qudama wá yanjú ẹ̀ pé rárá o bá a ti lé yín sáfáyé tó kì í ṣe pa ní ẹ mọ́ wá owó tẹ́ fi sáyé o ṣé Ibn Qudama wá ń ṣàlàyé pé ń pẹ́ qad bayyana ọlá ti ṣàlàyé kọjá anel mẹ́ẹ̀lá pé ń tà ń pè lówó la yudhammu li dhatihi kì í ṣe pa aṣọ pówó ọ̀dà torí pójówó káwa ní owó ọ̀dà nítorí pa à ń sọ pé owó ni pé owó ọ̀dà owó kà ń sọ pé ọ̀dà bal yanbaghi an yumdah ìtọ́tọ́ ni pọ́ yẹ ká máa yin owó ni ká máa pé owó dáa li annahu torí pé owó sababun litawassuli ila masalihid din owó yìí la fi sàkàsọ̀ tá a fi tún gbèsè ayé ẹ̀sìn gan ṣe a máa wá sówó ni ẹ̀yin a máa gbọ́ mi káàkiri ayé àwọn tó ṣẹlẹ̀ tẹlifíṣàn Orísun owó kan kí wọn nájà fi gbé jòkó sípíkà tá a fi ń sọ̀rọ̀ yìí owó kan kọ́ ó fi kan láwà ní tá a fi kọ́ sí ànábì yìí sówó káyìrá ni bó ti fẹ́rẹ́ tó yọ owó kan láyìrá àbí bẹ́ẹ̀ kọjá mọ́ ẹ ni àbá àti ń rìkọ́ọ̀dù rẹ kí lè ra kámẹ́rà ń jẹ́ òní ìjà mọ́ mọ́sálásí tá a jòkó kí láyé ṣe fáànù tí ń fẹ́ ń kọ́ àwọn ẹnẹ́tọ́ mọ́lẹ̀ lókòtò tí òjò sókùn yìí ń kọ́ aṣọ tẹ́ ẹ wọ̀ débi ń kọ́ sẹ́yìn ọ̀wọ́ mọ́tò débi ni ẹ̀ẹ́gọ́ kádà ni ẹ̀ jẹun àárọ̀ kí lẹ́ fi ṣe gbogbo ẹ̀ ṣéèkì ní kì í ṣe pówó là ń bú ọ̀yà máa pọ́n owó lé ká máa kí owó dáadáa ni ká sì máa sọ̀rọ̀ pówó dáa ni kì í ṣe pówó torí pójówó là ń bú torí pé owó yẹn litawassul ila masalihid din gbogbo ń tábà tún ṣe nú ẹ̀sìn tí ó da owó náà láfi ṣe kí ni láyé ṣe wà dúníyà owó láyé sáyé náà wa qad sama'u Allahu ta'ala khayra nígbà tó lọ́n gan ọ̀dà kó owó ròyìn ẹ̀ dáadáa ni wa huwa qiwamul adami owó yẹn lọ́mọ ànábì Ádámù fẹ́ fi sẹ̀mí qala Allahu ta'ala fi awwali surati nisa sheikh ọlọ́run sọ ní sọ́tún nisa pé wala tutu sufaha amwalakum owó ọwọ́ yín níbi tó pàtàkì dé ẹ má kó lọ́dẹ̀ lọ́wọ́ o tó wọ̀ bá pàtàkì ni sọ́lọ́ wọn máa ṣe wọ́n níbi ká má kó lé ọ̀dẹ̀ lọ́wọ́ torí pọ́ pàtàkì lọ́n fi yá má kó fọ́dẹ̀ ìyẹn ló fi yé wa pé kì í ṣe pówó gan là ń bú sẹ́ẹ̀dì bí èèyàn bá rówó nǹkan ọ̀nà tó gbà rí tọ́ba rí tán tẹ́ ṣe òun là á máa sọ̀rọ̀ lé ní àmọ́ kì í ṣe pówó ọ̀dà là ń wí owó dáa torí òun láyé sẹ̀mí ayé òun náà láàfin ṣẹ̀ṣẹ̀mí ẹ̀sìn àmọ́ ń tá a máa sọ ń pẹ́ ni pé ọ̀nà wo lọ́ọ́ gbà wá ó di méní bọ́ba wa kójọ tán bó o lo ó ti ná ó di mélòó bẹ́ẹ̀yẹn wà lọ́nà haram tọ́ba rí tán yọ jẹ ìyà bẹ́ẹ̀yẹn wà lọ́nà halal tọ́ba náà sọ́nà haram yọ jẹ ìyà àmọ́ kì í ṣe pówó ni ọ̀dà o
èèyàn wà ní lọ́nà ẹ̀tọ́ èèyàn sì ná bó ti yẹ kí ọ̀nà. àfàwà Abu Ishaq as-Subay'i tí Ibn Qayyim tí mo wílẹ̀ kan tẹ́ bá wọnú Minhajul Qasidin Mukhtasar Minhajul Qasidin page 211 ibẹ̀ ní Ibn Qayyim ti sọ̀rọ̀ tí mo sọ lẹ́ẹ̀kan. àfàwà Abu Ishaq as-Subay'i òun sọ fún wa pé ní inna salaf àwọn ní síwájú tí wọ́n jẹ́ sálàfù sọ́ọ̀lẹ̀ kánú yarawna sa'ata awnan ala din wọ́n rí pé káàsìkì ọ̀pọ̀ rẹpẹtẹ káàsìkì kọ́pọ̀ kọ́mọ ló ń kà awnan ala din ọ̀fẹ́ ẹ̀ràn ẹ̀sìn lọ́wọ́ ni báàsìkì bá ti pọ̀ tó tọ́pọ́sọ́wọ́ ẹni rẹ bẹ́ẹ̀ lẹ́sìn ó ti ṣe kíni fi dáa tó kọjá sí gbogbo orí amóhùnmáwòrán ni wọ́n ti ń gbé oríṣiríṣi wá sí sebówó táwọn kan ní ni wọ́n fi sún eléyìí débi tí ó dé yìí kó wọn wá jù bẹ́ẹ̀ lọ kí wọ́n tún sún àfa mi kí wọ́n tún sún àfa mi kan kó gbogbo ẹgbẹ́ bá ta amóhùnmáwòrán rẹ̀ báyìí wá sí ńláńlá ni ọmọ gbọ́ bọ́bá tan rédíò wá sí ńláńlá ọmọ lọ́wọ́ kí láyé ṣe jàmọ́ ló fi jásí pé àwọn sálàfù sọ̀rọ̀ wọ́n rí owó tó pọ̀ sí ní tọ́fẹ́ ẹran ẹ̀sìn ní ọwọ́ tó jówó halali ni o. àfa wa Sufyanu Thawri ọ̀nà Sufyanu Thawri ti jìn o ẹ máa gbọ́n Sufyanu Thawri ń wí o ọ̀nà Sufyanu Thawri ọ̀nà rẹ̀ jìn sí wa gan lásìkò tí Sufyanu Thawri wá ṣe ìgbà tiẹ̀ ẹ máa gbọ́n tó wí Sufyanu Thawri ní almalu fi zamanina hada silahul mu'minin ó ní almal owó fi zamanina hada lásìkò wa táwa wà yìí o silahul mu'minin nǹkan ìjà mu'minin nù nígbà tí Sufyanu Thawri lásìkò ni tí ń pe owó ní nǹkan ìjà kí làwọn ó pè lónìí ẹnìsẹ́ni a máa gbọ́dọ̀ wà lọ́nà halal bẹ́ẹ̀ wà lọ́nà haramu yóò jẹ ìyà ni mo fi ń sọ ń bẹ̀rẹ̀ wá sí i pé ọ̀rọ̀ tí mo fẹ́ dẹnu léyìí kì í ṣe ọ̀rọ̀ téèyàn gbọ́ pilẹ̀ rẹ̀ tí ò ní gbọ́ àárín àti tó bá gbọ́ pilẹ̀ tó kàn gbọ́ kí mo ní owó Sufyanu Thawri sọ pé owó òun ní nǹkan ìjà mùmínì lásìkò yìí ọ̀gbọ́ bó ti wá ọ̀gbọ́ bó ti ná ọkàn gbọ́ kí wọ́n lówó di kọ́ ọmọ owó wákúwá káàkiri ìran ọ kí ọmọ lọ́wọ́ haram mi sì ní ọwọ́ owó lọ́nà halali kọ́ ọ ná síbi haram gbogbo ẹ̀ ní padà bọ̀ wá yẹjú sẹ́ẹ̀rí owó ọ̀dà gẹ́gẹ́ bí ejò bẹ́ẹ̀ tí rí ejò nì ẹ rí i pé ìwọ wà lára rẹ̀ bẹ́ẹ̀ yẹn bá wá gbé kalẹ̀ tí n bá ń ṣeré báyìí ó dùn ún wò fi ṣeré gbowó tìrí nu bẹ́ẹ̀ tí rí owó nì kéèyàn máa kó kí pé owó mèrè owó mèrè owó mèrè kò sẹ́ni tí ó wù bẹ́ẹ̀ lágbájá olówó ni kò sẹ́ni tí ó wù bẹ́ẹ̀ ṣùgbọ́n mi wo ara ẹ̀ ni pé bó o ló ti ná tó fi ní wọnà ọlọ́run lẹ́yìn rẹ̀ bó o ló ti wá tó fi ní wọnà ọlọ́run bó o ló ti ná tó fi ní wọnà ọlọ́run ìwọ ọbẹ̀ nù ni àmọ́ kí wọ́n máa kó lówó kò sẹ́ni tí ó wù kò sẹ́ni tí ó yẹ kò sẹ́ni tí ó dùn mọ́. mo sọ lẹ́ẹ̀kan mo tó fẹ́ padà síbẹ̀ lẹ́ẹ̀kejì sẹ́ẹ̀rí owó gẹ́gẹ́ bí àfàwà Ibn Qudama al-Maqdisi bí wọ́n ti wílẹ̀ kan wọ́n ní la yudhammu al-malu li dhatihi àyè bú owó torí pé owó ni pé owó àmọ́ bú owó kà ń bú kò dáadáa lówó owó ntọ́ dáa ni dúkìá ntọ́ dáa ni bal yaqa'u dham li ma'na min adami bí ọmọ anabi adama bá ti ṣe owó òun ní ọ̀fà ká bú owó ọwọ́ tiẹ̀ owó fúnra ẹ̀ ṣe nǹkan ebú dáadáa ni oore ni ọlá ni iyì ni tọ́ba àlekè ọlágẹ́ ń pè má rẹ̀ tí múmi ní gbọ́dọ̀ ṣiṣẹ́ pé bó o lè mí ní o ti rówó yìí bó o ní ti roore yìí bó o ní ti rí yìí lọ́nà halali ṣùgbọ́n tí ó mú wa máa bú owó ọwọ́ ọmọ anabi adama ni ó ti wá ọ̀nà onígbà wa àkọ́kọ́ ntí máa fa ebú lára owó ńlọ bí 5 sí 6 wọ́n ka 5 bẹ́ẹ̀ àkọ́kọ́ ntí ifá kéèyàn máa sọ pé owó yìí ọ̀dà owó kówó lélẹ́yìí lè ṣe dàtú hẹ́rìsì yìí alẹ́ yìí ọmọ èèyàn tó fẹ́ wówó kójú kòkòrò rẹ̀ ó ti wá pọ̀ ju bí owó kò ní kọ́mọ wa lè jẹ mọ́ kọ́mọ kò ní kílé owó ni àgbọ̀dọ̀ wówó yìí àti tọ́tọ́ ńkò mọ́ra àti tí ọ̀tọ́ ńkò mọ́ra á sọ pé owó ọwọ́ rẹ̀ ń aburú ni
owó fún rẹ̀ kọ̀gbàròyìn aburú àmọ́nà tó ń gbà kójọ òun ọ̀nà kíni jama ló jẹ́ kó wọ́wọ́ tí ó di aburú ní ti ń jẹ aráàmù ní ń jèlé ní ń jẹ ríṣíwà tó di pọ́fẹ́ lówó. ẹlẹ́ẹ̀kejì ìwà owó yẹn kéèyàn kó owó yẹn dúró ńgbà tó wá tán ó lè wá lọ́nà halali ọwọ́ rẹ̀ wá tẹ owó yẹn tán ó wá ṣe hapsu owó yẹn ó kó owó yẹn mọ́ra kò tú síbi tó yẹ kó tú sí orówó tán owó ti dé kí n pírọ́blẹ̀mù ẹ ọ wá ná bí ọyọ ná sí bí wọ́n ti ń pariwo pa kọ́ mọ́sálásí ọ̀hà mọ́ra ìsìn bẹ́ẹ̀ ó lè kọ́ fún wọn bí wọ́n ti ń pé àwọn ọmọ òrukàn bẹ́ẹ̀ tẹ́bí ń pa ó lè bọ́ wọn ọ̀hà wo mọ́ra ìyàwó rẹ̀ ń pariwo òníra owó ó fún ọmọ ń pariwo òníra owó ó fún ẹbí ń pariwo òníra owó ó fún a sọ pé owó kówó lówó ọwọ́ tiẹ̀ owó dáa fún rẹ̀ àmọ́ wọ́n tó kó lọ́wọ́ lọ́sọ́ tọwọ́ di owó kówó. ọ̀nà ẹlẹ́kẹta kéèyàn máa wá ná owó òun eléyìí ń ná àmọ́ bí táà ní ọ̀nà sí kí ń ná sí eléyìí kó lọ́wọ́ ó rí tán kọ́dọ̀ ó lè lọ́nà halali àmọ́ gbà tí ọ̀nà haramu ní ná sí kọ́lé aṣẹ́wó káàkiri ẹ̀ bá ní afẹ́ pé DJ oní ọ̀sán wo DJ tẹ́wọ́n fẹ́ máa mutí òní ẹ̀ máa mutí sí mi lọ́rùn lọ ẹbí ń pariwo òníra owó ó fún a sọ pé owó kówó lówó ọwọ́ tiẹ̀ owó dáa fún rẹ̀ àmọ́ wọ́n tó kó lọ́wọ́ lọ́sọ́ bá ṣe bí mo ti kábí ọ̀nà mẹ́rin ní sí márùn tí mo kàn án àwọn owó tó bá rí báwọn tí wọ́n wà lọ́nà haram ọ̀nà ó lè jẹ́ ọ̀nà halali kọ̀ọ̀nà bí ọ̀nà sí ó lè kọjọ́ lọ́nà halali iná bí ọ̀yọ́ ọ̀nà sí àbí fi ń ṣe fáàrí àwọn owó yẹn ní sẹ́rí à ń pè ń fìtínà tọ́lọ̀ ń sọ pé innama amwalukum wa awladukum owó èsè fìtínà fún rẹ o ní ti ń sọ di fìtínà nù bọ́lọ̀ ń bá lóyún owó pé innama amwalukum wa awladukum fìtínà owó yín ọmọ yín fìtínà ni àwọn tí ń sọ di fìtínà òun ni mo kàkà lé ni. jama sẹ́rí àwọn sálàfù sọ́ọ̀lẹ̀ wọ́n bẹ̀rù láti kówó jọ ṣùgbọ́n wọ́n ń bẹ̀rù láti kó fìtínà nu owó mọ́wó wọ́n ń bẹ̀rù láti kó fìtínà owó mọ́ torí bí fìtínà ń bá dé kọ́ máa sọ wọ́n dọ́mọ náà tí fìtínà owó bá dé kọ́ máa sọ wọ́n di mélòó lẹ́yìn ẹ̀rẹ́ owó dé ló di dàkúdà mélòó lẹ́yìn ní etí mutí owó dé ọ̀dọ̀ mutí mélòó lẹ́yìn kò rí ti sìnáró owó dé odò ń sìná mélòó lẹ́yìn jẹ́jẹ́ ní í ṣe nígbà owó dọ́wọ́ rẹ̀ lódò ń fàárí ní táwọn sálàfù ń bẹ̀rù gangan lára owó nìyẹn kìí ṣe pé owó ni wọ́n ń bẹ̀rù ìtòwò yẹn ó sọ wọ́n dà tó bá dé innal insana la yatgha an ra'a istaghna wọ́n ń bẹ̀rù pé tówó bá dé káwọn má di ìdàkudà ló fi jásí pé àwọn sálàfù sọ̀ọ̀lẹ̀ kìí ṣe pé owó ni wọ́n ń bẹ̀rù fitna tó wọ́ dálẹ̀ òun ni wọ́n ń ṣe kíni ẹ wo àfàwọ̀ àgbà Umar radiyallahu ta'ala anhu nígbà tó di àsìkò rẹ̀ gbogbo ìlú tí Islam ò rí gbà láwọn ìlú ńláńláńláńláńlá ayé Umar ni wọ́n gbà tí wọ́n bá ti wá gbàlú kan gbogbo ọ̀rọ̀ ọlọ́ba bẹ ìjòyè bẹ olówó bẹ wọn kò bọ̀ wá Madina láyé Umar ọ̀rọ̀ wa kúnnú Islam kan ní tí wọ́n bá ti wá wọ̀lú kan tí wọ́n kó ọ̀rọ̀ bẹ̀ dé kí ni Umar ó ṣe Umar ó bú sẹ́kún ọlẹ́rù ń bà mí o ẹ̀rù ń bà mí o Umar ó máa sọ bẹ́ẹ̀ wípé ní àwọn ọ̀rọ̀ wọ̀nyí kí ló dé tọ́já sí pé Ọlọ́run ò túlẹ̀ láyé Ànábì àwọn ọ̀rọ̀ wọ̀nyí kí ló dé tọ́já sí pé Ọlọ́run ò túlẹ̀ láyé Abubakar ṣé kìí ṣe pé Ọlọ́run ò fẹ́ kí wọ́n sábúrú ń bẹ̀ ní òjò túlẹ̀ fún wọn ẹ̀rù wa ń bà mí o bọ́lọ̀ ti wá tú ọ̀rọ̀ lẹ̀ yìí lásìkò mi kọ́ mọ́ jaburú fèmí náà o. radiyallahu ta'ala ani Umar Ọlọ́run bá yọ́nú sí Umar ẹ̀rù ń bà Umar ńgbà tọrọ ń dé pé ọ̀rọ̀ yóò wá báyìí láyé Ànábì ayé Abubakar kọ̀ wá kọ́ máa jásí pé yóò wá jaburú fèmí wọn mọ̀rọ̀ yìí wá láyé Abubakar wọn ò mú wá láyé Ànábì àyè mú wá kọ́ máa jásí pé wọ́n fi dínà aburú fún àwọn ni kọ́ wá jásí pé aburú ni wọ́n sì fèmí ń bẹ̀rù kíkiní yóò jóore fún mi ni o ń ṣàdúrà kó jóore fún mi ni sẹ́ẹ̀rí pé kì í ṣe pé ọ̀rọ̀ òun ni wọ́n mọ̀rù bẹ̀rù yìí tí ó dà fún iná ní ṣe kíni kọ́ mọ̀ dàbúrú fóun torí pé tọ́lọ̀ bá dé ọmọ èèyàn máa yáyà kúya ni innal insana la yatgha
araha ustaghna afa wa Yahya ibn Mu'az nígbà tí ó ju owó ó ní al-mal aqrab ó ní owó àkekèé ni fa idha lam tusjin raqiyatahu fala ta'khudhu tó bá mọ̀ pé ọ̀gàn rẹ̀ ọ̀gàn àkekèé hun ọmọ bó ti di ọ̀gàn mọ́lẹ̀ mọ́ wulẹ̀ mú àkekèé sọ́wọ́ owó bí àkekèé ni tó bá mọ̀ pé ọ̀gàn àkekèé tí ma fi tàyàn ọ̀gàn tí fi ń sọ̀yàn báyìí tí ma pé àkekèé tàyàn ọ̀gàn tí fi ń tàyàn yẹn tó bá mọ̀ pé ọmọ bó ti di ọ̀gàn mú mọ́ wulẹ̀ mú àkekèé fa innahu in ladagaka qatalaka summahu sórí tó bá fi ọ̀gàn ní gun ọ báyìí ìwọ tí ń bẹ lára ọ̀gàn yóò pa ọ́ pátápátá qila wọ́n wá bí àfàwọn Yahya ibn Mu'az léèrè pé ma ruqyatahu kí ló gan bẹ̀ tá a fẹ́ mú dúró qal akhadhuhu min hillihi wa wad'uhu fi haqqihi oníṣẹ́ rí ọ̀gàn tí ń bẹ lára owó tẹ́lọ̀ dì mú kẹ́ tó di owó mú tó fi owó jọ àkekèé ó lóun ní kẹ́ ẹ mọ̀ pé